má wò wípé kò tí ì ṣẹlẹ̀ ẹ má wò wípé kò tí ì dọ́dọ̀ yín kò tí ì ṣẹlẹ̀ àbí kò lè ṣẹlẹ̀ ọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jí gbé yìí ìgbà tó ń ṣẹlẹ̀ ní òkè ọdẹ àwọn náà wà nínú ààfin tí wọ́n ń gbọ́ ni o wọ́n ní etí lobìnrin fi gbóhùn orò àwọn náà ń gbọ́ àbí ṣùgbọ́n nígbà tí wọ́n ń gbọ́ yẹn ǹjẹ́ wọ́n gbé ìgbésẹ̀ ǹjẹ́ wọ́n ń sọ̀rọ̀ ẹ má jẹ́ ká dúró dìgbà tó máa wá ṣẹlẹ̀ sí ìlú wa ká tó sọ̀rọ̀ ká tó gbé ìgbésẹ̀ ẹ jẹ́ kí oníkálukú ní ìlú kọ̀ọ̀kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbogbo lọ́balọ́ba ọ̀rọ̀ yìí kàn yín o gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá ẹni bà ló mọ̀ lẹ́ fi ń ṣe ẹni tó bá ti kàn ó kàn án nìyẹn àwọn tó kù wọ́n á dákẹ́ jọ̀wọ́ la fẹ́ ṣe léyìí dá lórí TikTok wa ẹ káàbọ̀ sórí ètò wa bàbá wa tí wọ́n darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ an expose Àṣàkẹ́ ẹ kú ètò. bàbá wa an expose ẹ káàbọ̀ sórí ètò ṣé ń gbọ́ wa o. mo ń gbọ́ yín yégéyégé orí mi ń wú torí. bàbá wa ìmọ́lẹ̀ ẹ ṣe jọ. torí passion àti ìfẹ́ tẹ̀mí sí orílẹ̀-èdè Yorùbá and Nigeria as a whole. Inú mi dùn gan and I think we need to give you all the accolades. A ní láti fún yín ní gbogbo support àtìyẹn tó kéré àtìyẹn tó pọ̀ ẹgẹ́ mi ń sìn because ó ṣọ̀wọ́n kẹ́ tó rí àwọn obìnrin tí wọ́n jáde tán báyìí kò jẹ́ pé wọ́n gbé iṣẹ́ ìlú wọ́n gbé sórí you understand me so mo fún yín ní ìyẹn gan. Nàìjíríà dẹ̀ ní ṣẹlẹ̀ sí yín kò ní ṣẹlẹ̀ sí mi kò ní ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa náà ní agbára Ọlọ́run. It's very sad pé wọ́n tún jí ọba gbé ọba mi gbé because ẹni tá a bá wí fún ọba jó gbọ́ ni gbogbo àwọn lọ́ba níjòyè gbogbo wọn pátá náà lórí tó ṣe ń lọ but none of them they refuse to use their platform láti pariwo pé kí ló dé ó tó gẹ eléyìí dẹ̀ pọ̀ jù. And obviously they refuse because torí pé ìjọba wọ́n lè do and undo wọ́n lè yọ wọ́n àbí kó stop salary wọn. But ibi tí mi dúró sí ni pé nǹkan tó bá dá ò dá ẹgẹ́ tí mi sìn the silence yẹn with the look of things ó máa kárí wọn o ẹgẹ́ tí mi sìn tẹ bá pariwo síta tẹ pé gbogbo àwọn chairman local government tẹ pé àwọn councillor ní ẹtẹ ìwágan kí látẹ̀ ń ṣe pàápàá owó wèrè wo látẹ̀ ń nágan àwọn aṣọ wo pátí wo lọ́wọ́ èèyàn ń lọ because ti kókó ibẹ̀ gangan ni pé ààbò tábò bá délùú bá dé bàlú ara fúyẹ́ kò sábò lẹ́niwẹ̀ẹ́ ní gbogbo ilẹ̀ Yorùbá báyẹn má jẹ́ ká parọ́ fúnra wa kò sí ààbò gbogbo yín lẹ́jẹ̀ everybody ló ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé báwo kí ni ká ṣe gbọ́ ní pé àwọn tó ń pààyàn ẹ lọ kó wọn sí institution kan ẹ ń release wọn sọ pé wọ́n ti repent báwo ló máa ṣe repent orí burúkú nìyẹn wọ́n ń ṣẹni tó ń láti máa gbé nùlù wọ́n pààyàn ni kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ wọ́n pa àwọn èèyàn ni àwọn tó pa àwọn èèyàn àwọn tó obìnrin kan ni mò ń gbọ́ story ẹ̀ lánàá wọ́n ní wọ́n jí gbé ẹ máa gbọ́ o life story lélẹ́yìí o wọ́n jí gbé ọkọ ẹ̀ ló wá sọ lórí platform wọ́n jí ìyàwó ẹ̀ gbé wọ́n dẹ̀ bá ìyàwó ẹ̀ tó lóyún wọ́n bá sùn ìgbà tí ìyàwó ẹ̀ tó lóyún tó máa reach out sí ọkọ ẹ̀ àwọn agbésùmọ̀mí wá ń sọ pé iye báyìí làwọn máa gbà ńṣe ni ìyàwó bẹ̀rẹ̀ sí ń sọ pariwo ń bẹ̀ tó ní pé kò gbọ́dọ̀ fún wọn kọ́bọ̀ ń pé wọ́n ń bá wọn sùn ni láti ọjọ́ tí òun ti wà lọ́dọ̀ wọn ó ní kọ́bọ̀ kó má fún wọn so ẹ wá sọ fún mi náà ń pé ṣé ìyẹn bọ́ sí ìyàwó léèyàn tó lóyún sínú tọ́dẹ̀ jígbé tọ́dẹ̀ ń bá sùn ó ń pariwo fọ́pọ̀ ẹni pé má fún wọn kọ́bọ̀ wọ́n ń bá wọn sùn ni wọ́n ń bá wọn sùn léraléra ni látìgbà tó ti gbé òun. What kind of a nonsense is that? That is a bad omen on its own. Gbogbo kíni tó ń ṣẹlẹ̀ a kò gbójú sẹ́gbẹ̀ẹ́ ni àwọn ìlú tó gun ti ń ṣẹlẹ̀ gan láàrin Iraq àti gbogbo àbí Iran àti gbogbo wọn pa àwọn èèyàn tó bí tó ṣe ń pa àwọn èèyàn Nàìjíríà yìí
àwọn mainstream media wa wọn ò dẹ̀ lè sọ̀rọ̀ wọn ní kó má sọ̀rọ̀ because tó bá sọ̀rọ̀ wọn á ti iléeṣẹ́ wọn pa. Wọn ò pariwo bí tó ṣe ń pariwo irú bọ́ì English Alhaji young boy yẹn. Ẹ lọ sí Telegram ẹ lọ́jọ́ ìdí English Alhaji ẹ lọ́jọ́ ìní ẹ mọ òpolówó ẹ bí báyìí. Ẹ̀rọ ọlọ́run á bà yín. Write it the English Alhaji Telegram ẹ lọ sáàṣì fún pé what? Àánú bọ́ yẹn ló ń ṣe mí báyìí because wọ́n máa tó gbé pé mo ló ti ní gbogbo information ẹ̀ because information yẹn ó ti le jù kò ń ṣe nǹkan téèyàn lè wò tí téèyàn máa sùn. Kí ló dé taláṣẹ tó lè dáríjì wá gbogbo Nàìjíríà? Gbogbo ẹ̀ náà ló wà nínú Telegram mi bàbá mi. Lórí Telegram tẹ̀yìn. Bẹ́ẹ̀ni náà. Ẹ̀yin náà ní Telegram tẹ́ ń kó. Mo ní àwọn fídíò tó wà ń bẹ̀ ẹni tó bá ní ọkàn ẹ nílé wo kẹ́ jẹun ẹ tẹ̀ nílé sùn. Ó wà ń bẹ̀ bàbá mi. My goodness máa tẹ̀lé yín lórí Telegram báyìí. Àwọn aṣọ́gbó tí wọ́n pa ní Kwara ní ọ̀sẹ̀ tó kọjá àwọn aṣọ́gbó 5 ṣèbẹ́ rí bí gbogbo wọn ṣe sùn nínú àgbà 5 wọ́n lé ní 20 ó wà ní Telegram mi bẹ̀. Ẹ wá ṣé Nàìjíríà fẹ́ parẹ́ ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ bàbá mi olóòpọ̀ tí tẹ́ bá ti jáde òun ló fi máa ń kábi lára bóyá bí àwọn èèyàn wa ò ṣe rí àbí àìbìkítà àbí ìwà kò tí ì kàn mí nǹkan ń ṣẹlẹ̀. Nǹkan tó máa sọ ni pé ìlú òyìnbó lẹ́yìn wà. Wọ́n ní ìlú òyìnbó lẹ́wà. Mo tún bá kọ́sì mi kan sọ̀rọ̀ lénìí. Bọ̀bọ́ yẹn wà láìtàláì ọmọ líle gidi gan ni láti primary school ẹ̀ ṣe secondary school títí tó ti wọ yunifásitì ọmọ líle gidi gan ni. Mo ò bìlí pé ó lanu láti sọ fún mi pé àwọn èèyàn máa ń kú gan Ọlọ́run ọba ni mo fi ṣe ẹlẹ́rìí. Mi mọ̀ bóyá ẹ wà lórí Facebook mi màá drop link Telegram mi sí. Mo lo fídíò kan ní ọ̀sán ṣé mo pé YouTube wọn ò gbà kí lo fídíò yẹn ọmọ kékeré wọ́n dẹ̀ ń kọ ní ìbọn yínyìn. Ìyẹn àwọn Fúlàní yìí. Mo wà lórí Telegram mo ti jù sí Telegram torí mo lọ sí YouTube wọ́n yọ dànù wọ́n yọ mo ṣe padà wá rí ẹ̀díìtì fídíò yẹn ni wọ́n yọ dànù wọ́n kó ìbọn obìnrin wọ́n gbé ìbọn sọ́wọ́ obìnrin bá ọmọ tó ti ju ọmọ ọdún bóyá lọmọ ìjọ ọmọ ọdún 2 àbọ̀ ọmọ tẹ́mi ń wò yìí kò tí ì pọ̀ ọmọ ọdún 3 wọ́n dẹ̀ gbé ìbọn ńláńlá sí wọn lọ́wọ́. Àwọn YouTube wọn ò fààyè gba ọmọdé. Àwọn fi ṣe é rárá àwọn arábí yẹn wọ́n wà pípíà gan ni. Ó wà lórí Telegram kẹwò mẹ́ kẹ́ fi mọ ibi tí ìlú yẹn lọ. Wọ́n ti wá rán aṣọ ogun tuntun wọ́n ti wá dà síta. Ṣé ẹ ti rí fídíò yẹn náà? Mo ti rí kábíyèsí lélẹ̀. Ó wà lórí Telegram yẹn lọ bẹ̀rẹ̀. Wọ́n rán aṣọ. Ṣé Àṣàkẹ́ lorúkọ tẹ́ ń lò lórí Telegram yìí? Bẹ́ẹ̀ni Àṣàkẹ́ TV yes Àṣàkẹ́ TV. Okay. Telegram channel òun lélẹ̀ Àṣàkẹ́ TV ẹ kì í fi hàn yín ẹ wo ṣó clear ṣe rí. Okay mo rí màá lọ search fún bá ṣe tán tí bá kó lọ lọ́yìn. Ìfẹ́ kí ìbọn yẹn yọ lórí TikTok. Okay. Because òun ni last week ní tó wà bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ Àṣàkẹ́. Okay jẹ́ lọ wọ́ sí. Ẹ rí bẹ́ẹ̀ kẹ́ ẹ fi mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá wípé tá a bá dìde àwọn eléyìí tá a bá dìde ká gbára wa ọlọ́mọ ẹ̀ kan para ìlú tán àwọn agbésùmọ̀mí wọ́n ṣe àfihàn àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣe àfihàn aṣọ ọmọ ogun tuntun tí àwọn ṣe rán o wípé ẹ wo àwọn ṣẹ̀ṣẹ̀ rán ni o so a wá mọ ìyàtọ̀ Nigeria military báyìí rárá èmi bí mo ṣe wà yìí náà ló wà lórí TikTok wa profile kan yẹn náà ni. All right. Lórí. Màá lọ wò mí gbà yẹn. All right. Aṣọ ọmọ ogun Nàìjíríà so àwọn tí wọ́n dẹ̀ wá jẹ́ ológun
kí ló dé tí wọn ò kí lọ mú wọn intelligence wọn lórí TikTok ni wọ́n ń dà sí torúkọ wọn dẹ̀ wà ń bẹ̀ location wọn wà ń bẹ̀. Aṣọ ọmọ ogun pé àwọn ṣẹ̀ṣẹ̀ rán o ó yá o báwo lẹ ṣe fẹ́ sí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rán bí wọ́n ṣe kó ìbọn sọ́wọ́ ní ọjọ́ wo níbí ni tó ń sọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ó pọ̀ ńlẹ̀ o àwọn ní tó pọ̀ o pé báwo ni ìlú ṣe fẹ́ sí o ó dáa ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ nìyẹn Yorùbá jí má sùn ẹ jẹ́ ká dìde ká gbára wa ẹ jẹ́ ká dìde ká gbára wa tẹ́ bá ń gbọ́ Yorùbá jí má sùn mo ń sọ Yorùbá jí má sùn yẹn lẹ́nu ọjọ́ mélòó kan wọ́n wò pé Yorùbá torí pé á sùn àtẹ̀jí àjí rárá àjí o ẹ má lọ wò bóyá àjí. ìgbà ń gbé jáde tẹ́ ń fi hàn wọ́n tẹ́ ń ṣe gbogbo ẹ̀ àbọ̀bọ̀ yẹn ò ń ṣe ọmọkùnrin yẹn ò ń ṣe. ó lè jẹ́ pé bí àwọn kan gbọ́ Yorùbá ni bí àwọn kì í ṣọmọ Yorùbá ẹ gbọ́ tó sọ pé nǹkan tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nìkan lẹ máa ń gbé wá kò pọ́síbù nǹkan tó ẹ pé wọ́n àtàkì yín pẹ̀lú ọ̀rọ̀ yẹn ń jọ ẹ pé ilẹ̀ Yorùbá nìkan lẹ máa ń gbé wá pé ṣé ilẹ̀ Yorùbá nìkan ti ń ṣẹlẹ̀ ni pé àwọn à ń ba ilẹ̀ Yorùbá jẹ́ kò sí kan tó ń ṣẹlẹ̀ àti north àti evio àti Benue gbogbo ẹ̀ lẹ máa ń gbé wá. èyí tí àkọ́kọ́ ló ṣe pé wọ́n gbé wọn kọjá ní 500 ta lọ́ta bọ̀ èèyàn lọ́mọ mẹ́ta péré láti lọ sí skul àwọn mẹ́ta máa san 1,500 lọ 3,000 nìyẹn. síbi kò sẹ́nìtì tó wọ́ọ̀kì nínú ìlú yẹn kò sọ́nà kò sómi kò síná everybody kò síná. mo mọ̀ ọdún ẹni tó sọ̀rọ̀ yẹn Àṣàkẹ́ ẹni tó sọ̀rọ̀ yẹn mo mọ̀ ọdún tó wà bọ́ mi kò fẹ́ sọ̀rọ̀ tó wà mo mọ̀ ọdún tó wà. ẹni sùúrù sí bàbá wa tó wà lórí WhatsApp ẹjọ́. káwọn bá fẹ́ kí ẹ̀kọ́ bá fẹ́ pé kí wọ́n ṣe ètò tó wá fi wọn tọ́jú ní ìlú pé kọ́ lọ mú wá kọ́ lọ mú billions wá. Ṣètìmá ló sọ bẹ́ẹ̀ lẹ́ni kọ́ mú $1 billion $50 million wá kọ́ tó lè rétò àbòṣe. Àṣàkẹ́ àwọn Fúlàní tó ń gbowó ṣèbí arí báwọn Fúlàní bó ṣe tẹ owó sílẹ̀ owó tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn kí ló rí sọ sí ọ̀rọ̀ yẹn kí ló rí sọ sí. ẹ kalẹ̀ mọ́. ẹni sùúrù ẹ jẹ́ ká ní sùúrù fún bàbá tó wà lórí WhatsApp. mo fẹ́ kàn sọ̀rọ̀ tán náà ni. tó ń jí gbé tó ń béèrè mílíọ̀nù lọ́wọ́ wọn ṣé òun ní mílíọ̀nù tó lè kó fún yọ̀kan láti fi gbà á lẹ̀. ẹni bà ló mọ̀. tó bá sọ̀rọ̀ kan á sọ pé wọ́n ṣépè pé ń jà òun fún ẹ̀ ni pé ò bá máa jàyàn kò ní dáwà kó máa yíjú lọ́rọ̀ ẹ̀ kúrò láàrin gbogbo èèyàn tó bá sọ pé wọ́n ṣépè wọ́n ṣépè tó bá ṣépè fún àwọn tó ṣèjọba ṣé kò jù bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ náà. nǹkan tí mi tẹ́ ń béèrè ni wípé ní gbogbo àgbáyé nílẹ̀ tó mọ̀ ìlú wo ní nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà ti ń ṣẹlẹ̀ ìlú wo ló ti ń ṣẹlẹ̀. ìlú tí gọ́tà ń wọ́ wọn lọ kò sí káàkiri. ará ìlú la máa dá owó sìmẹ́ǹtì àwọn ládáwọ́ òpó iná àwọn láṣẹ orí bíríìjì ọdún kẹrin náà làwọn ti ń ṣe máa ju gbogbo fídíò yìí lọ́la 27 minutes ni. máa upload ẹ̀ sórí TikTok tọ́lọ̀ bá tẹ̀ fún mi láyé ẹ̀. ìpájà gbogbo ẹ̀ afárá náà fi ń kọjá àwọn aṣọ fún $500. ìlú wo lèèyàn ti fi orí afárá ń kọjá tí wàá ti máa san owó. èló ni wọ́n ń ṣorí afárá tí ìjọba ò lè ṣe é. ta ló ṣépè bẹ́ẹ̀ ìjọba ilé ó wọ́ọ̀sì tó ti Buhari lọ fẹ́ pé yẹn lẹ́fẹ̀ ó wọ́ọ̀sì tó ti Buhari àti Jonathan ṣé mo lè sọ̀rọ̀ mọ́. bàbá wa ẹjọ́ lórí WhatsApp. ẹjọ́ ṣé mo lè sọ̀rọ̀ mọ́. ẹ má bínú jáde. ẹ̀kọ́ máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ bí ẹni tó. ẹ bá wa ní sùúrù ẹ má bínú sà. ok ma. ó dà sí ẹ ṣé gan ni. my people àtẹ̀yẹ bá jẹ́ ògidì gbogbo títì kò sí tó dáa gbogbo Ògùn state kò sí títì tó dáa ń bẹ̀
Lagos state ṣàṣàlẹ̀ tó dáa àbí Lagos state kọ́ ni Kòròdú ni àbí Kòròdú kọ́ ni wọ́n Kòròdú. mi ìmọ̀ ibi tí Kòròdú wà ṣé bàbá mi àbí torí abáàlè sọ báyìí wọ́n ní kí wọ́n ní nọ́ọ̀tì ló wà ẹjọ́ bó ní Kòròdú wà o. Kòròdú wà ní ìjẹ́ ìmọ̀ta máa lọ sí Ṣàgámù. Tó bá ti gbéra láti Fádèyí ọ̀nà straight ló máa lọ. ṣé ilẹ̀ Yorùbá ni Lagos state wà ní. Ilẹ̀ Yorùbá ni. Ó dà ń gbà. Yorùbá ni Lagos state now. Bàbá mo rò bóyá Benue ni torí bí a Benue torí wọ́n sọ pé Benue nìkan ti ń ṣẹlẹ̀ kò tí ì dẹ́kọ̀ kò sí ọ̀kan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Èwo ni bẹ́ẹ̀ kí ni jẹ́ bí Benue àwọn ṣáà pẹ́ẹ́ra pẹ̀lú Benue wà ní north now. Bàbá ok. Benue after Ìlọrin lọ sí kínní lọ sí Fátìgì Láfíàjì dé Òtùpó àwọn Benue nìyẹn náà. Ní sẹ́ńtúrì tá a wà yìí wọ́n yìí máa di àwọn èèyàn mú ó dá bàbá mi ẹ ṣeun. ṣé mo bá ń dì ní. ó dá bàbá mi ẹ ṣeun. ẹ kalẹ́. wọ́n máa sọ̀rọ̀ bí gbàù bí ẹni pé kí ni. yes. ẹ bá wa dá sétò bàbá mi ẹ jẹ́ ká fi àwọn èèyàn wa láyè kan dá sí ṣẹ́gbọ́n bàbá mi ẹ ṣeun. Mọ́mí wa. Yes sir. Ó yẹ bá wa gbọ́ láti inú TikTok. Ẹ kó ètò mà. Yes sir. Ṣẹ́rí. A kó ètò gbogbo wa lójọ kan. Yes ma. Ṣẹ́rí anybody tó bá ti ń support ìjọba tó wà lóde ńsìn kò nífẹ̀ẹ́ aráàlú. Torí wípé ìjọba tó wà níta báyìí tó ń ṣèjọba Nàìjíríà wọn ò nífẹ̀ẹ́ aráàlú rárá wọn ò nífẹ̀ẹ́ citizen o. Ìjọba olówó ni wọ́n ń ṣe. Ìjọba àwọn ara wọn tó ń ṣòṣèlú tán ti jẹ nǹkan tán ti kó Nàìjíríà jẹ ìjọba ẹ̀ ni wọ́n ń ṣe wọ́n ò ṣèjọba fún tálíkà rárá o wọ́n ò ṣèjọba fún mẹ̀kúnnù wọ́n ò ṣèjọba lórí citizen ìjọba tó engaged mẹ̀kúnnù ni ìjọba Tinubu ìyà ń jẹ ọmọ Nàìjíríà ẹ má jẹ́ ká tanra wa ìyà tó pọ̀ ni wọ́n fi ń jẹ wá lórílẹ̀‐èdè kí Ọlọ́run kó jọ kó gbà wá lọ́wọ́ wọn ni ẹ jẹ́ ká gbàgbé ẹlẹ́yàmẹ̀yà àbẹ́lédè kan àbẹ́ ẹnìkan èdè wa ní ló wà ń bẹ̀ ẹ̀ka wa máa support ẹ̀ torí pé ó jẹ́lédè wa ìjọba tí Tinubu ń ṣe kò ń ṣe pé torí pé ó jẹ́ ọmọ Yorùbá bóyá wá ń fẹ́ fọ ọmọ Yorùbá o ìyà ń jẹ ọmọ Yorùbá gan kí Ọlọ́run kó ṣàánú tẹ́ bá ti wá rẹ́ni tó wá sí platform yín tó wá ń support ìjọba tó wà ń bẹ̀ ó yẹ kẹ́ mọ̀ pé olóṣèlú lẹni yẹn under APC ló wà oúnjẹ ní ọ̀dà wọn tọrọ kọ́bọ̀ ni torí pé Tinubu ò ṣèjọba nítorí pé bóyá torí pé ó jọmọ Yorùbá ẹ gbàgbé pé ó ń gba ipò kan lọ́wọ́ Haúsá ó ń gbé fọ́mọ Yorùbá ó ń fi àwọn ọmọ Yorùbá tó wà lọ sí wọn ṣe business. tẹ́bá wọn náà lọ ń kó owó títí wọn ni àwọn tó wà ń bẹ̀ tí wọ́n ẹ̀kọ́ tẹ́ bá wo power supply wá ń sìn ọ̀rọ̀ iná ṣèbá ọmọ Yorùbá Adélábù tó lóun fẹ́ lọ dìbò gọ́vnà lọ́yọ̀ state òun náà fi ṣe minister of power kò síná lẹ́fígbù ẹ̀ báyìí àwọn èèyàn ṣépè fún ni ọmọ Nàìjíríà ò rí iná lò àsìkò Tinubu ló di pọ́n ń pín bande náà ń pín band B náà ń pín band C àwọn bande nìkan náà ń rí iná lò bíìlì tó dẹ̀ ń san àbí tàrífù wọn owó tó ń subscribe lórí prepaid in fact ẹni tí ò bá jẹun kánú gbogbo mọ́sọ̀ àwọn tó ń lo bande tí ó ní àdúgbò tó jẹ́ bíi tálíkà wà red ni prepaid wọn máa tàn tó pé tó bá ti sọ́ọ̀bù bíi 5,000 10,000 prepaid ò lè tan green tó prepaid ẹ bá dẹ̀ ti ń tan red ó túmọ̀ sí pé ò lówó lọ́wọ́ nìyẹn so ìjọba tó wà ń ta yìí wọn ṣèjọba mẹ̀kúnnù rárá ìjọba olówó ni ìjọba tó ń ṣe wọn ṣèjọba nítorí aráàlú tẹ́ bá ti wá rẹ́ nìkan tó wá platform tó wá ń defend ìjọba tó wà ń ta yìí ẹ ti máa mọ̀ pé ọ̀tá aráàlú ni wọn nífẹ̀ẹ́ aráàlú èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìlú kan tó súnmọ́ Lagos State ni mò ń gbé nínú Ògùn State wọ́n ń pè ní ẹ̀ ní Ayétòrò Ìtẹ̀lẹ̀ ẹ wòye tí sìmẹ́ǹtì dà ń sìn ẹni tí ò bá jẹun Kánò lè kọ́lé. bẹ́ẹ̀ ni ẹni tí ò jẹun Kánò lè kọ́lé èmi yìí young man ni mí ní ìjẹta òjò rọ̀ láàárọ̀ ìjẹta mo ní appointment ní Magodo tí mo fẹ́ lọ bá customer mi kan but torí pé òjò rọ̀ láàárọ̀ mo ní láti cancel appointment torí pé tí n bá ní mo fẹ́ jáde double money ni màá fi jáde dé Ayọ̀bọ̀ Ìpàjà torí pé ọ̀nà ò dáa ojoojúmọ́ every year tọdún bá ti dé báyìí la máa ń pariwo fún Ogun State government pé ọ̀nà wa àgbádùn
ojoojúmọ́ là ń fèsì wàhálà ọ̀nà ṣùgbọ́n wọn ò yà sí tiwa. Dàpọ̀ Abíọ́dún dẹ̀ ni bàbá Tinubu yìí ńgbà tó fẹ́ di president tó ńgbà tó ń campaign ló ń sọ fún odidi gọ́fúnà pé eléyìí tí ò bá ṣe mí ṣó lè dé gọ́fúnà yìí ò ṣe kankan o eléyìí tó wà lẹ́yìn mi ṣó lè di gọ́fúnà yẹn lo ọdún mẹ́jọ ẹ máa parí ní next year kò ṣe anything lógùn state ẹ̀yin tí ẹ̀rọ náà ṣe lẹ lọ ṣe airport ni bàbá lọ ń ṣí airport fún wọn aráàlú ò rọ́nà kò sọ́nà gidi wọn lọ ń ṣe airport. onídàá fún gbogbo àwọn gómìnà wàhálà ti ṣẹlẹ̀ nàìjíríà ń sìn hardship tó wà nàìjíríà ó kọjá bẹ́ẹ̀ tọrọ kọ́bọ̀ tí yàn ń rí kò tó yàn survive. Mo gbà fáwọn èèyàn tó ń ṣiṣẹ́ oṣù mo máa ń lọ sí aláùsá dáadáa tá bá wọ mọ́tò látàgége dé aláùsá ìkẹjà dé secretariat láyé ìgbà tí mo sì bẹ̀rẹ̀ sí máa lọ bẹ̀ à ń wọ mọ́tò yẹn ní 80 naira 100 naira mọ́tò yẹn sì ó ti di 500 naira ẹ wá wẹni tó ń gba minimum wage of 75,000 naira àbí 70,000 ní minimum wage kó wá máa wọ mọ́tò yẹn every day 500 go ọ̀tọ̀ níbi tó ń gbé o á wọ mọ́tò dágége o bọ̀ kó wá máa wọ mọ́tò yẹn ní every day pẹ̀lú ọmọ méjì àbí mẹ́ta tó bí ẹjọ́ báwo ló ti fẹ́ survive. Owó mọ́tò Lagos State ń sìn ó ti times 2 ayé Tinubu iná ni gbogbo ẹ̀ ṣẹlẹ̀ o kò sí búrẹ́dì pé o fẹ́ ra búrẹ́dì fún fámìlì ẹ̀ ń sìn o lè ra búrẹ́dì 800 or 1000 búrẹ́dì bẹ̀rẹ̀ látòrí 17 18 2000 pé o fẹ́ ra búrẹ́dì bóyá ìwọ tó lọ́mọ méjì àti ìyàwó kan o fẹ́ ra búrẹ́dì lọ sílé ráìsì ń sìn ráìsì ẹmọye tó ń ta 1 derica of rice ní Nàìjíríà pure water common pure water tí masisi sì ń rí mu pé wò ó ká tẹ̀ ra pure water sínú fridge 1 bag of pure water ń sìn 500 600 700 ní ládùúgbò. ẹ bá mi túbọ̀ yẹn sọ ẹni pé pure water 70 naira. pure water 1 bag of pure water ń sìn ṣé ń gbọ́ mà 1 bag of pure water ládùúgbò ń sìn 500 600 700 ní upward one sachet of pure water ẹyọ kan 15 naira ní báyìí. àwa yìí gbọ́n àwa tá a sì kéré tá a jọmọ yé kéré yìí àgbọ́njú bá pure water nígbà tí pure water dé bóyá 5 naira. 5 naira pure water ti dẹyọ kan 15 naira 15 naira la fi ń ra bottle water tẹ́lẹ̀ o. èèyàn kan á wá dé àná òun sọ̀pọ̀tì ìjọba tó wà ń ta ìjọba tó wọ́n ń ta òun ṣe pé tó ìjọba Yorùbá pé bóyá ó ń ṣèjọba nítorí pé kó lè fẹ́ fọmọ Yorùbá 8 years náà ni gbogbo tẹ́ǹsán sí pé òkè ó ń fẹ́ fọmọ Yorùbá tó bá dé after 8 years aláwùsá tún gbàjọba àwọn tẹ́ ẹ yọ kó ń bẹ̀ wọ́n á tún dá wọn padà síbẹ̀. kò sí nǹkan tó lè tún Nàìjíríà ṣe ju pé kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí pé à ń ṣẹlẹ́dẹ̀ kan à ń ṣẹlẹ́yà kan àwọn tó jẹ̀jẹ̀ Yorùbá tó wà ń bẹ̀ ó lè ní everybody gbogbo àwọn tó ń ṣèjọba Nàìjíríà for now ó lè ó kàn dùn mí Ògùn state wọ́n ń pariwo yáyì ò wá ṣèjọba nítorí aráàlú òun náà fẹ́ wá make record pé kàn sọ pé ó ń ṣe governor ní Ògùn state ó ti ṣe senator ní Lagos state rí wọ́n dẹ̀ ti lé padà pé kó yá lọ ṣe senator lógùn state kí wọ́n náà lè ṣe governor á ṣe á deliver fún bàbá wa Tinubu ni àwọn Dàpọ̀ Abíọ́dún deliver fún bàbá ni Sanwó-Olú tó jẹ́ governor Lagos state ó ń deliver ni ibi tán bá ní kó ṣe dé ló máa ṣe gbogbo governor gbogbo àwọn èèyàn tí bàbá yàn as a minister as a governor as a rep as whatever tó yàn on deliver ni ó gbọ́dọ̀ deliver ni bàbá ń fi wọ́n ṣe business ni gbogbo àwọn minister tó yàn àwọn ọmọ Yorùbá tó ń fi sípò business ló ń fi wọ́n ṣe Adélabú àbí kí lórúkọ máà tó fẹ́ lọ ṣe governor tó ń fi ṣe minister of power business náà fi ṣe ó dẹ̀ deliver ó ń deliver normal deliver tí wọ́n dẹ̀ ló fi hàn fẹ́ tààràlú ni torí pé àríná lò a dẹ̀ ń sọ bíìlì tó lágbára àwa tá à ń lo prepaid amọye tá a fi ń sub amọye tá a fi ń ṣe prepaid tó bá fẹ́ ná ìwọ tó bá ń gbé ibi tán tí ń lo bande tó o bá ti ṣe 5,000 8,000 10,000 iná ẹ̀ ò lè gbádùn ná o ò dẹ̀ gbọ́dọ̀ ní nǹkan tó mọ̀ sínú ilé tó bá ní nǹkan tó mọ̀ ṣe ò lè tán gbogbo ná sílẹ̀ wàhálà ní fún ẹ wàá kàn rí pé o ṣe 5,000 láàrin ọjọ́ kan ọjọ́ méjì gbogbo 5,000 yẹn á máa jó tán torí pé òun ló ná bande normal bande yẹn o sì láǹfààní àti lo náà 20 hours o ìgbà tí Tinubu dé lórí pé àdúgbò kan ibìkan nìkan máa ló bá dé ibìkan máa ló bá bí ibìkan máa ló bá sí ẹ̀yin tẹ̀ wọ́n bá sí yẹn ẹ lè má rí náà 2-3 hours ló bá dé ẹ tẹ̀ lè má rí rárá àwọn tó ní prepaid ní àwọn náà sanwó ẹni tó ní prepaid because oṣù wa parí wọn á mú bíìlì wá ẹ ò dẹ̀ gbọ́dọ̀ má san ibi tí Nàìjíríà wà ń sìn àwọn ọmọ school òkè Tinubu débẹ̀ wọ́n yọ subsidy wọ́n dé school nígbà tó university ẹ fowó kówó school ẹ wá lẹ́yìn ẹ yá àwọn ọmọ school lówó ẹ gbówó school láti bí 100,000 ẹ gbé lọ bí 500,000
ẹni tó bá lọ́mọ méjì yunifásitì ẹmọ yìí tó fẹ́ rí ṣe kò ṣiṣẹ́, àwọn èèyàn ń parí skul kò ṣiṣẹ́, corruption wá ń gorí corruption Nàìjíríà. Èèyàn ká wá dé wá lóun support APC, òun support party tó wà ń bẹ̀, òun support Tinubu torí pé jọmọ Yorùbá. Ṣé torí pé jọmọ Yorùbá sì bóyá ọjà táwa Yorùbá ń rà ṣó yàtọ̀ sí tọmọ Aláwùsá fẹ́ rà ni àbó yàtọ̀ sí tọmọ Ìgbò fẹ́ rà? Kò yàtọ̀ síra wọn. Ọjà kan náà lájọ ń rà, ilé kan náà lájọ ń gbé, ẹni tí ò bá tó bó ṣe ń pe rẹ̀ sì kò lè gbénu Lagos State. Mini flat lásán sì tó bá fẹ́ rẹ́ǹtì Lagos State tó bọ̀lọ̀ ní millions of naira pé o fẹ́ rẹ́ǹtì ilé room and parlour sef ládùúgbò tó wà òkè ní Lagos State wà ní millions of naira. Màgódò ń sìn tó bá fẹ́ rẹ́ǹtì duplex o gbọ́dọ̀ ní more than 15 million ni tó bá fẹ́ rẹ́ǹtì duplex tó make sense nínú Màgódò ń sìn. Ká tó wá sọ Island cement 11,000 12,000 bọ́n ṣe ń ta ń sin nìyẹn. Báwo wá ni ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbégbé ayé ẹ̀ àbí mẹ̀kúnnù báwo náà ṣe fẹ́ rí ilé kọ́ tó bá dẹ̀ ní lélé Nàìjíríà ń sìn wàhálà ní fún ẹ. Kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀‐èdè tá a bára wa ni ìjọba tó wà Nàìjíríà ń sìn ò help situation aráàlú, wọn ò ṣèjọba ń ṣèjọba pé káràlú lè benefit. Wọ́n dẹ̀ ń tàn wá ní Tinubu débẹ̀ 2003 wọ́n sọ pé ẹ fún lọ́dún kan nǹkan máa change after ọdún kan ẹ sì ní sùúrù fún ọdún mẹ́ta máa pé ní May yìí o next month May 29 ó máa pọ́dún mẹ́ta after that wọ́n á bẹ̀rẹ̀ campaign á tún wọlé second time tó bá tún wọlé second time ẹ ní sùúrù fún náà ní tí 8 years máa fi pé a ní sùúrù tí Buhari fi dé náà ni Tinubu yìí náà ló gbé Buhari wá. Àwọn PDP ṣe tí wọ́n 16 years ni wọ́n ṣe lọ APC náà sì á pé 16 years. So ìyàn kan wá máa defend anybody tó bá ti ń defend ìjọba tó wà ń ta sí pé ìjọba ni ó yẹ kẹ́ mọ̀ pọ́ tààràlú ni wọn ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. School ò ṣe rọ́lù public school sí òun ò lè lọ́kàn kọ́mọ ẹ gbádùn wọn ní kankan tó fẹ́ kọ́ ọmọ ẹ ní school private everybody ń fọmọ ṣe private adé ń sọ ẹ́ sọ owó ńlá là ń san bẹ́ẹ̀. Àti jáde dogun tó bá ní nǹkan tó wà òkè tó wà tangible fún ẹ ò lè jáde tó bá jáde lọ tó bá máa fi dé. Àná mo lọ Màgódò lánàá ìjẹta tó yẹ kí lọ Màgódò mo cancel mo wá padà lọ lánàá mo gba 5,000 gbà tí mo túnbọ̀ mo tún gba 5,000 10,000 tán lórí GoCom pé mo jẹun mo ra nǹkan 10,000 tán. Owó ò ní fálù Nàìjíríà mọ́. Mọ́tò tó kéré jù sìn ó ti bẹ̀rẹ̀ pé òkè láti bus stop kan sí bus stop kan 200 300 ni kò sí ibi pé bus stop to bus stop 50 naira 100 naira kò sí Nàìjíríà mọ́ 200 300 tó bá ti jìnnà díẹ̀ ó sì di 500 1,000 òun ni mọ́tò Nàìjíríà báyìí. Nìkan máa support ìjọba tó wà ń bẹ̀. Èló náà wọ́n bépo 185 naira àwọn tí ń repo 1,300 1,250 báyìí ní Nàìjíríà. Ṣé ń gbọ́ mi mà? Ọmọ Yorùbá ló wà ń bẹ̀sẹ̀. Ọmọ Yorùbá adẹ̀ ń pariwo pé ọmọ Yorùbá ni ọmọ wa ni ọmọ ẹni oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ́sí jẹlómi ọmọ Yorùbá ló wà ń bẹ̀. Kò dẹ́ ṣe pé bóyá torí pé ó jẹ́ Yorùbá yẹn képo tí wá tá máa rà kó yàtọ̀ sí táláwúsá máa rà kó ṣe pé torí pé ó jẹ́ Yorùbá képo tí wá tá máa rà kó yàtọ̀ sí ọmọ Ìgbò máa rà. Ẹ wá ló ń fi àwọn ọmọ kan sípò kan normatin ó lè fi àwọn ọmọ sípò kan bọ̀ ṣáwọn ọmọ tó fẹ́ fi sípò yẹn ṣọ́ ń pín owó fáráàlú ni àbọ̀ nítorí pé òkè torí pé àwọn jẹ́ ọmọ Yorùbá pé ṣọmọ Yorùbá lélẹ̀ òyà ẹ fi ṣiṣẹ́ yìí. Wọ́n wo torí pé kọjọ́ ọmọ Yorùbá wọn wáṣẹ́ kankan fún wa tó special náà ATS akúnbẹ àwọn tó fi sípò àwọn ọmọ Aláwùsá débẹ̀ wọ́n á gbapò yẹn lọ́wọ́ wọn wá fẹ́ lu tiwọn náà sí ni nà tẹ bá níbẹ̀ ni Buhari ṣe tí Tinubu náà dẹ̀ débẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ Yíbò náà ló wá opportunity tó débẹ̀ á kó gbogbo ọmọ Yíbò náà síbẹ̀ ni oníkálukú everybody àwọn máa débẹ̀ àwọn máa fa àwọn ọmọ ẹ̀ síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ níbẹ̀ ẹ̀ ń kówó jẹ ni kò ṣe pé ẹ̀ ń ṣèjọba fáráàlú wọn ò ṣèjọba nítorí aráàlú. Tó bá fẹ́ wọ plane láti Èkó sí Àbújá ń sìn iye tá à ń wọ ní 7 years 8 years ago kọ́ là ń wọ̀ ń sìn pé o fẹ́ wọ plane tó bá dẹ̀ ló fẹ́ wọ mọ́tò gàwa tó jẹ́ pé àlówó àti wọ plane tá à ń wọ tó jẹ́ pé mọ́tò la máa wọ̀ tá a máa wọ Marco Polo from Lagos to Abuja ó ní iye tá à ń wọ nígbà kó ní iye tá a máa wọ̀ ń sìn. Dísù wọn pẹtrol wọn everything wọn ẹdẹ lọmọ Yorùbá ló wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká filẹ̀ ẹ jẹ́ ká ní sùúrù fún àti ní sùúrù ọdún mẹ́ta máa pé ní May 29 ó máa dé 3 years tí bàbá dé orí ipò nǹkan ò dẹ̀ tó nǹkan hàdì sí ni ẹ má jà tanra wa láti nígbà tí Tinubu débẹ̀ kò sí nǹkan tí bàbá lè sọ pé nǹkan tóun ṣe tọmọ Nàìjíríà benefit ni. Ok tẹ bá máa kà sọ̀rọ̀ àwọn APC àbí wọ́n rẹ̀ fà wọ́n ní ó ṣe coastal road from Lagos to Calabar yes coastal road ṣé coastal road yẹn ṣé gbogbo àlà ń rìn by road àbí gbogbo àlà ń lọ Calabar ẹlòmíì àjọ tó ti bí Èkó náà ló wà kò dé gbogbo ọ̀nà bẹ̀yẹn rí wọ́n máa ń ṣe coastal road pé ẹ ń try the only thing táwọn APC lè rí sọ ni coastal road tí bàbá ń ṣe kò sí nǹkan kan tó lè rí sọ ṣùgbọ́n gbogbo nǹkan wọn lójoojúmọ́ ni tí Tinubu ti dé bí ìjọba yìí
ìjọba yìí gbogbo nǹkan kò sí nǹkan tó wálẹ̀ rí kò sí nǹkan tí citizen tó lè láwọn benefit everything wọ́n tó nǹkan bá dẹ̀ wọ́n tí ò bá sówó ńkọ́ ṣé iṣẹ́ wà àwọn òwò náà ń ríṣẹ́ èèyàn mélòó ló ń graduate every year èèyàn mélòó ló ń ríṣẹ́ èèyàn mélòó náà ń employ because okay nǹkan wọ́n every day àti survive ní Nàìjíríà ṣe ó ti dogun security ó di problem èmi tí mo sọ ọmọ Òkè Ọdẹ ní Kwara State ni mí a lè lọ lúmọ́ àwọn tó jẹ́ grandpa wa bẹ́ẹ̀ àti mú wọn wá sẹ́kọ̀ọ́ torí a lè jẹ́ kán pa wọ́n fún wa àti mú wọn wá sẹ́kọ̀ọ́. Bàbá mi ṣé kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ ṣé mo wí pé wọ́n jí ọba Ọláyínká gbélé ní Kwara State ní Kwara State. Ọláyínká yẹn lèmi àgbà tí màá fi dé Àgúnjìn kí tó máa lọ sílùú mi bọ̀ mi ò tẹ̀ gbọ́. Ó dáa wọ́n jí wọn gbélé ní o àti ìyàwó wọn o ẹ pé ilé o. so ẹ wo kò sí security bàbá dẹ̀ kan ó dẹ̀ promise wa ní gbogbo nǹkan yìí kó tó débẹ̀ ó lóun wà competent òun máa face everything. ó ní ó lóun wà nígbà tó ń béèrè lọ́wọ́ ẹ̀ pé láàárín òun àtàtíkù àti Òbí ta ló wà competent jù ta ló wà kíní standard jù ó lóun ni òun Bọ́lá Ahmed ọmọ Tinubu òun wà competent òun wà standard láti face gbogbo ìṣòro Nàìjíríà kọ́mọ Nàìjíríà fọkànbalẹ̀ nígbà tó fẹ́ débẹ̀ ó ní wọ́n lọ́ máa mépo wálẹ̀ ẹ lọ fọkànbalẹ̀ a máa gbé wálẹ̀ nígbà tó máa débẹ̀ kò tí ì lo 1 hour tó fi sọ pé first subsidy is gone first subsidy tó lọ yẹn lepo wá fò fẹ̀rẹ̀ láti 195 tí Buhari fi sílẹ̀ ó di 300 from 300 ó di 400 láti gbà yẹn ó wọ 800 sí 900 ìgbà tó máa di ọ̀rọ̀ ìjà Iran àti Amẹ́ríkà àti Israel epo wá ti wọ 1,250 naira 1,270 to 1,000. nínú Nàìjíríà ni àwọn Iran ti ń jà ní nínú Nàìjíríà náà ti ń jà. so I don't understand. Ó dẹ̀ lóun wà competent òun lè fèsì ìṣòro àwọn ọmọ Yorùbá ń pariwo pé ó fix Lagos State ẹ jẹ́ kó lọ fix Nàìjíríà Lagos State tó fix àárí kó fix Nàìjíríà o wàhálà ń dorí wàhálà gbogbo nǹkan wọ́n sí survival wá dogun àti survive Nàìjíríà di ìṣòro bó 100,000 ò lè rúpó lówó lọ́wọ́ ò lè ní 200,000 lọ́wọ́ sì kó rúpó lówó lọ́wọ́ as a family man tẹ́ bá máa fi jẹun láàrin 2 days 3 days 1 month lásán gbogbo owó tó gbọ́kànlé tó ló ní àtàn àfi kó ṣiṣẹ́ àwa ń ṣiṣẹ́ bí aláìṣe torí pé nǹkan ti wọ́n jù nǹkan ó ti wọ́n jù ní Nàìjíríà kí bàbá tó dìgbò bí bàbá ṣe ń ṣèjọba pọ́lísì wọn ó lágbára gan ó ń affect citizen ẹ má jà tanra wa ẹ jẹ́ àgbàgbé ọ̀rọ̀ Yorùbá ọ̀ Haúsá ọ̀ Ìgbò pọ́lísì bàbá lórí ọ̀rọ̀ Nàìjíríà lórí ìṣèjọba Nàìjíríà ó ti lágbára jù ó ti le jù kò fún wa ní kò jẹ́ kí ìṣèjọba wọn gan kó jáde if nǹkan máa ṣe nǹkan kan lábẹ́lẹ̀ kò jó jáde because policy wọn ó ń jẹ́ kí nǹkan máa wọ́n ti yọ first subsidy àtijọ́ tó ti yọ first subsidy yẹn òun ni wàhálà ti dé òun ni gbogbo nǹkan wọ́n tí ìjọba bá dẹ̀ ní ìṣèjọba tó di pé oúnjẹ wọ́n nǹkan wọ́n ìṣèjọba ẹ àti lè nílọsíwájú kan máa dogun because àwọn èèyàn lè jẹ oúnjẹ mẹ́ta léèdè mọ́ Nàìjíríà àti lè jẹ oúnjẹ mẹ́ta dogun ó ti wá di 010 or 101 pé kò jẹun àárọ̀ kò fi tọ̀sán ṣe pé òkè màá máa lọ jẹ yókù lálẹ́ àti jẹun ẹ̀mẹ́ta wá dogun àwọn èèyàn dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀yin náà wo minimum wage how much 70,000 téèyàn fẹ́ gbà ní Nàìjíríà sí 70,000 kò tó family man ná lọ́sẹ̀ kan báwo ló ṣe fẹ́ ná if kò tó ẹ ná 3 days àfi tó bá jẹ́ni tí ò ní family ẹ̀dẹ̀ ń parí. inú 70,000 kọ́ ni wọ́n ti wọ ọkọ̀ lọ bí iṣẹ́ ni. bí ẹ dá ó máa wọ ọkọ̀ kò sí bó ṣe fẹ́ ṣe ó máa wọ mọ́tò. àwọn tí wọ́n gbé agbègbè yìí bàbá mi ẹgbẹ́ tọ́nà fi ń sọdá 500 lórí afárá. ṣẹ́rí Ogun State èmi tí mò ń sọ Ogun State tí mò ń gbé Ogun State ló wọ́ọ̀sì jù nínú ilẹ̀ Yorùbá nínú ọ̀nà tó bá sọ ọ̀nà ó kàn dùn mí pé Ogun State wọ́n lọ ń ṣí airport ṣé airport ló kàn wọ́n kàn lógun State right a mọ̀ pé ara Lagos State ló wá ń develop Ogun State gbogbo àwọn ibi tá à ń pariwo pé kò sọ́nà yìí àwa tí ó jẹ́ pé àlágbára àti lè sanwó lé nínú Lagos State àwa là ń ya wọ Ogun State láti wá kọ́lé láti wá ralẹ̀ láti wá gba ilé ṣùgbọ́n bó ṣe lẹ̀ wù kó rí no matter how gbogbo ibi tá a sọ pé ó develop yìí náà táwọn èèyàn develop ṣèbí náà Ogun State ni ṣèbí wọ́n generate owó níbẹ̀ most of company wà ní Adó-Odò-Ọ̀tà most of company wà ní Ifọ̀ gbogbo àwọn ọbẹ̀ yẹn lọ sí Ìjẹ̀bú lọ Ṣàgámù ẹ mọ iye ilẹ̀ tán ti tà fáwọn àwọn company ní Ṣàgámù ni ṣùgbọ́n kò sọ́nà Ogun State kàn generate owó ni ẹ wo Àgbárá àwọn party bì kan jẹ́ Ogun State tó jẹ́ pé
tójò bá tún ti dé báyìí àti bọ́ sí ṣòro ni. Àwọn tó ń lọ bí iṣẹ́ lẹ̀ ń wò tí wọ́n dúró gbogbo ni o. Àwọn tó ń lọ bí iṣẹ́ lẹ́rí tí wọ́n dúró gbogbo. Kò sí rán bẹ́ẹ̀ mọ́mì, nǹkan táwa ń fèsì every year nìyẹn tójò bá ti dé, nǹkan táwa ń fèsì nìyẹn. Mò ń gbénú Ayétòrò Ìtèlè, àwọn tó ń gbé Láfẹ́wá wà, àwọn tó ń gbé Jàgbá wà, àwọn tó ń gbé Ọ̀tà wà, àwọn tó ń gbé Ìyànàyẹ́sí ojú òre gbọ́ lọ rẹ̀fà lọ sọ́nà Ifọ̀ Ọ̀yàpá, àwọn tó ń gbé Ìjókòó wọ́n pọ̀ lógùn state yìí tó yẹ pé à ń gbé tó yẹ pé tójò bá ti bẹ̀rẹ̀ báyìí àti kó sí wàhálà ọ̀nà nìyẹn. Wọ́n dẹ̀ ń pariwo lójoojúmọ́ àfi kí gọ́fìnà wa lọ patí ẹ̀ wá lọ sí airport. Ṣé airport ló kàn? Ṣé airport Ìkẹjà yẹn kò tí ì tó fún Ogun State? Kẹ̀tẹ̀ kọ́kọ́ fix ọ̀nà, kẹ̀tẹ̀ kọ́kọ́ ṣe road fáráàlú, because èmi sì believe pé èèyàn tó máa benefit ní road ó pọ̀ jù ẹ̀ tó fẹ́ benefit ní airport lọ. Èèyàn mélòó ló ti travel out of the country rí? Èèyàn mélòó ni wa ló ń lọ sí Abuja lọ Port Harcourt tó fẹ́ lọ wọ airport? Ṣùgbọ́n ọ̀nà everyday là ń jí tá à ń lọ bí iṣẹ́, tá à ń kó ní Ogun State, tá à ń lọ ṣiṣẹ́ ní Lagos State, tí kò dẹ̀ sí ọ̀nà gidi, kò sí ọ̀nà rárá. Tójò bá ti dé báyìí ìṣòro ti dé fún wa ní gbogbo Ogun State nìyẹn. Ẹ̀dẹ̀lẹ̀ fẹ́ fix Nàìjíríà. So for me, party tó wà ńbẹ̀ gangan kò ń ṣe party fún aráàlú, party fún ara wọn, party fún president wa gangan ni tó ń generate owó fún wọn. Ò ṣèjọba nítorí aráàlú, wọn ò ṣèjọba káràlú lè benefit, wọn ò ṣèjọba kí àwọn èèyàn lè sọ̀rọ̀ tiwọn táwọn náà bá kó ńbẹ̀, torí pé wọn rántí pé ìtàn nílé ayé, nǹkan tó ṣe lé ní ayé máa sọ fún ẹ lọ́la pé nǹkan tí bàbá yìí ṣe lélẹ̀. Wọn ò ṣèjọba nítorí ẹ̀. If not, kò yẹ kí bàbá tẹ̀ máa campaign too much. Tó bá yẹ kó ṣe dáadáa, ó yẹ kó mọ̀ pọ̀, ó yẹ kọ́kàn ẹ̀ balẹ̀ pé ọmọ Nàìjíríà pẹ̀lú nǹkan tí mo ṣe, pẹ̀lú ìfẹ́ tí Yorùbá ní sí kí bàbá tó débẹ̀. Ẹ mọ bí àwọn ọmọ Yorùbá ṣe gbé ọ̀rọ̀ bàbá lórí nígbà tẹ́lẹ̀ṣàn tó 2023 ń bọ̀ ni pé àwa ló kàn, Yorùbá ló kàn. But bàbá débẹ̀, wọn ò ṣe nǹkan tí àwọn èèyàn expect. Wọ́n kàn ṣe nǹkan tó wù wọ́n. Wọ́n dẹ̀ believe pé bí àwọn ń ṣe best torí àwọn tó ń tàn wọ́n, torí wọn ò lè bá wọn sọ òdodo ọ̀rọ̀ pé bàbá ṣe nǹkan tó dùn mọ́ aráàlú ń pariwo, ebi ń paráàlú, ìyà ń jaráàlú, nǹkan tí wọ́n jù. Survivor ní Nàìjíríà ti hard. Àwọn ọmọ Nàìjíríà ń kó Nàìjíríà every blessed day. Ẹ mọyì ọmọ Nàìjíríà tó wà láwọn ìlú tí ò tó wa tán lọ ń ṣe àtìpó tán lọ ń ṣe ọmọ ọ̀dọ́ ńbẹ̀ ni látara pé kò sí iṣẹ́, kò sí ìgbé ayé rọrùn Nàìjíríà táwọn èèyàn dẹ̀ ń kó nílé. Mọ́mí Ọlọ́run ajé ó dáa fún gbogbo wa o, ẹ kú ètò mà. Tó ẹ má jẹ́ nǹkan wá bí kan máa tàn wá o, kò sí nǹkan gidi tí ìjọba tó wà Nàìjíríà ń ṣe fún aráàlú. Wọn ò ṣe kan gidi kankan benefit anything. Gbogbo ọmọ Nàìjíríà sì ní Lagos State ló ti dẹni tó ń lo rechargeable fan tán nítorí pé kò sí iná. Ṣé tí iná bá wà ṣá máa lo fan ni, a máa lọ ra rechargeable fan, but torí pé kò sí iná 24 hours fún wa, gbogbo àwọn èèyàn wá lọ ra rechargeable fan. Àwa ń gbé sílé à ń tàn torí àwọn ọmọ, torí kó rú má pa wá sínú ilé. Gbogbo ọmọ Nàìjíríà ṣe bèrè pé ọmọ Nàìjíríà mélòó ni ò ní power bank? À ń lo power bank ni ló jẹ́ ká máa níná lórí fóònù. Ọ̀hún bí ẹ̀dá kó ní fóònù kó má lo power bank, fóònù á máa kú ṣeréṣeré ni, torí pé ẹ lè múná yín lọ 10 hours kẹ má níná. Fóònù dẹ̀ ni gbogbo wa ń tẹ̀ jù ú sìn. Èmélòó nú ẹni tó ń sọ̀rọ̀ ẹ bèrè ó máa ní power bank nínú ilé ẹ̀, á ní solar. Gbogbo wa là ń ṣe solar sínú ilé ìsìn nítorí pé kò sí iná. Tóbi pé wọ́n tún ṣe solar sí Aso Rock. Kí ló dé tí federal government ń ṣe solar sí Aso Rock? Ṣèbí tó pọ́n ti mọ̀ pé kò lè sí iná ni. Ṣó yẹ kí iná má wà lódìdí ìlú tó ń generate àdúró owó tá à ń generate Nàìjíríà ẹ̀? Wọ́n ń ṣe solar. Gbogbo àwọn èèyàn tó ń kọ́ lẹ́sìn ló ní kálukú ń ṣe solar sínú ẹ̀ sílẹ̀. Ọmọ ara rechargeable fan sínú ilé ẹ̀ ni. Tó bá fẹ́ káwọn ọmọ ẹ̀ kan sùn ìwọ tó lágbára solar, báyà wà tá à ń gbérun mini flat, a ní láti ra solar, a ní láti ra rechargeable fan ni káwọn ọmọ wa má lè sùn nínú ooru. A ní láti ra power bank ni láti lè charge fún wa torí pé kò sí iná. Kò sí iná ní Nàìjíríà. Àwa ọmọ wa dẹ̀ ló wà ní minister of power. Irun ẹnìyẹn náà wá ń bọ̀ wá sọ̀yọ̀ ṣe tó fẹ́ wá ṣe governor. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? So Nàìjíríà ẹ wòye tá à ń ra rice kí Tinubu tó débẹ̀, ẹ wòye tá à ń ra rice ní gbogbo ọmọ, kò sọ ọmọ Nàìjíríà tó ń jẹ rice. Poor man food òun ni rice. Rice ń sìn 58 to 60,000 per bag, àti rà ní 80,000 rí. So kéèyàn tó wá ń gba minimum wage, ṣé irú ẹni yẹn ṣó lè ra bag of rice nínú minimum wage tó ń gbà nínú 70,000 tó máa gbà? Ṣó lè ra bag? Kó dẹ̀ bóyá lọ́mọ méjì àbí mẹ́ta nílé, ṣó lè ra bag nínú owó yẹn? Ṣé kò ní sanwó lé, kò ní wọ mọ́tò lọ bí iṣẹ́? Ẹ wá ní ìjọba yẹn kéèyàn kan wá máa defend irú ìjọba yẹn. Ṣé ìjọba yẹn dá ní?
ìjọba tí ò ṣèjọba nítorí aráàlú, ìjọba tó ń ṣèjọba pé àwọn ara wọn àwọn ti yó, wọ́n ti kùn bẹ́ńbẹ́, wọ́n ti gun rí ẹṣin, wọ́n ti bàrí pé kò sẹ́nibọ̀dì tó lè ṣe kọ́kọ́ fáwọn ọmọ. Òun ni ìjọba tí bàbá ń ṣe náà. Ìjọba tó ti gorí ẹṣin tó wá sọ fìlà sẹ́yìn àìbá lẹ́yìn àgbàlagbà ṣe máa ń sọ. Òun ni ìjọba tó wà ń tà ń sìn. Wọn ò rántí pé ìyà ń jà wọn kan, wọn ò rántí pé àwọn kan ò rówó báwọn ṣe ń jí owó kó. A má jẹ́ bẹ́ẹ̀ bàbá, gbogbo àwọn gọ́fìnà ló ti lọ sínú pátì wọn, tó gbé tó bá wà pátì míì tó bá kó jẹ wàhálà nífẹ̀ẹ́ bọ̀ tó bá ti lọ́nu pátì wọn ò bá máa kó billions of naira jẹ, kò sẹ́ni tó máa bí ẹ́. Káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ni. Gbogbo Nàìjíríà almost 32 governor ló ti di APC. So wọ́n fẹ́ tán gbogbo Nàìjíríà sí one party. Mo ń ṣe olóṣèlú bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀, bọ̀ nítorí pé táwọn bá ti ṣe gbogbo ẹ̀ ó máa ṣọ́ fáwọn. Fẹ́ kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú pé ẹnìkan wà tó bá ṣàti one party wọn, káàbọ̀ ni ò bá máa kó billions of naira jẹ. àgbè yín yẹn ò bá wa. Má àgbè ìpè yín àwọn ní bàbá wa tí wọ́n ń pè lórí WhatsApp ni mo ní màá gbé ìpè wọn, mò ń bọ̀. so mọ́mí kọ́lọ́n ṣàánú wa ni o. Àtijọ́ tí Tinubu ti débẹ̀ sí pátì ẹwọ́run Yàyà Bello, ẹwọ́run owó tó kó jẹ, ẹwọ́ báwọn AFC ṣe, but at the end of the day wọ́n ṣe kí ni wọ́n fọwọ́ ra lórí ni torí pé inú pátì wọn ló wà. But ẹni tí ò bá sí pátì wọn tó bá jẹ́ òun ló ṣe bẹ́ẹ̀ wọ́n máa fẹ̀ díẹ̀ sáyáyé. Ọ̀hún dẹ̀ ṣe nǹkan kan tó dùn máràlú. Kí ló dé táwọn ọmọ Yíbò ń pariwo? Kò affect ọmọ Yíbò lọ too much because bí economy wa ṣe ń rise, bí dọ́là ṣe ń lọ sókè, tí náírà ń devalue, àwọn ọmọ Yíbò ṣì ń rówó torí pé businessman ni wọ́n, ọjà tí wọ́n dẹ̀ ni wọ́n máa rí tà. Ṣùgbọ́n torí pé wọ́n rí i pé kò yẹ kí ìlú yìí rí báyìí, gbogbo nǹkan yìí ò rẹ̀ kó rí bẹ́ẹ̀, nǹkan yìí ò rí báyìí gbà kan náà. Ifun kágbà ipá ń fi ìjọba yín ìjọba, ṣùgbọ́n tó bá tẹ̀ jẹ́ pé nǹkan fẹ́ wọ́n tí ò bá ti pọ̀ ju ara lọ, ariwo ọmọ Nàìjíríà kò ní pọ̀ tó báyìí. Ṣùgbọ́n gbogbo nǹkan tí bàbá times 3 times 4 ló fi wọ́n nígbà táwọn débẹ̀. Ọ̀rọ̀ Nàìjíríà dàbí ọkọ̀ tí wọ́n ń tì ní, ṣùgbọ́n ẹ̀yin débẹ̀ ẹ̀yin yọ gbogbo táyà ẹ̀, ọkọ̀ yẹn bá balẹ̀ pátápátá. Òun lọ̀rọ̀ Nàìjíríà náà. Ṣèbí Buhari try pé òun fẹ́ yọ first subsidy. Ok, ẹ láwọn kan ló ń kówó first subsidy jẹ, ṣùgbọ́n ọmọ Nàìjíríà ń repo ní cheap price. Pariwo pé nǹkan wọ́n jù, bọ̀ ẹ̀yin débẹ̀ ẹ yọ first subsidy yẹn. Ibo lówó first subsidy yẹn wà? Ẹni kan lọ máa mú gbogbo governor. Ọmọ Nàìjíríà mélòó ló lè lọ mú governor? Ṣèbí president ló lágbára àti mú governor àti federal government. Citizen wo ló lè lọ mú governor state? Ṣùgbọ́n ẹ̀yin ń kówó fún àwọn governor torí pé kán lè support yín for the second time ni lè fi ń kówó fún governor. Ẹ̀ ń pọ́ǹpù owó fún àwọn governor, owó tẹ̀ ń rí lórí aráàlú ẹ̀yin ń pọ́ǹpù ẹ̀ fún àwọn governor. Táwọn ọmọ Nàìjíríà bá pariwo ẹ̀ máa ní kán lọ mú governor wọn. Governor wo, aráàlú wo ló lè lọ mú governor tí ò bá ṣàṣẹ federal government ń bẹ̀? Aráàlú mélòó ló lè lọ mú governor? Ẹ̀ máa lẹ́yìn pọ́ǹpù owó fún governor, kán lọ máa hold àwọn governor wọn, ẹ̀yin pọ́ǹpù owó fún wọn, ẹ̀ kán fi ṣe ìlú. Ṣùgbọ́n gbogbo APC ni wọ́n, kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ ṣe, ẹ lè mú wọn, ọmọ yín ni wọ́n. Ẹ dẹ̀ mọ̀ pé nǹkan tẹ́ ń fún wọn yẹn torí kán lè support yín for the second time ni, kẹ́yìn lè rí second time lọ. Ìyà dẹ̀ ń jẹ aráàlú dẹ̀ ń pariwo, nǹkan dẹ̀ ń wọ́n, ẹ̀yin dẹ̀ ń make owó. Bó lọ ṣípò ọjà wọlé àti lè fowó declaring yín and forward ẹni àpapà ó di problem. Òun ló jẹ́ gbogbo nǹkan wá máa wọ́n. Àwa tá à ń ra materials tá jẹ́ oníṣẹ́ ọwọ́ báyìí, tá bá fẹ́ ra materials ó ní iye tá à ń ra láyé gbà kó ní iye tá à ń ra sí, tó bá gbaṣẹ́ sí àti lè rí èrè lórí àádógún. A lot of people lè afford àti ṣiṣẹ́ yẹn mọ́ látara pé gbogbo nǹkan tí wọ́n oníṣẹ́ owó tà á kàn ń gan múlẹ̀ sí ṣọ́ọ̀bù ni. A dẹ̀ máa jẹun, a dẹ̀ lọ́mọ tá máa tọ́jú, a máa sanwó lé. Ẹ wá níjọba ilé. Anybody tó bá ti ń wá sí platform tó ń defend ìjọba tó wà ń tà yìí, ọ̀tá aráàlú ni. Àwọn smiling and crying ni wọ́n, ìyà ń jẹ wọ́n tó ń rẹ́rìn. Crying and smiling, wọ́n máa sun, ìyà ń jẹ wọ́n, suffering, wọ́n ń jẹ ìyà gidi ṣùgbọ́n wọ́n máa rẹ́rìn níta. Wọ́n máa defend torí pé wọ́n jẹ́ Yorùbá, ọmọ àwọn òṣèlú bẹ̀bẹ̀rẹ̀ káwọn fi lẹ̀kẹ̀ sí ìdí ọmọ làkejì. Ṣùgbọ́n ọmọ wa ló ti ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ sí tí gbogbo wọn jọ ń pariwo káàkiri. Ọmọ wa ni ẹjọ́ ṣe, ọmọ wa ni ẹjọ́ ṣe, ọmọ wa ti ṣe ń sìn. Kí ni benefit ń bẹ àti ọmọ Yorùbá? Kò sí benefit kankan. Gbogbo ọmọ Yorùbá tó ń fún nípò, wọ́n kàn fún wọn nípò láti fi wọ́n ṣe business ni. Kò ń ṣe fún torí aráàlú. Wọ́n fi wọ́n sípò yẹn fi wọ́n ṣe business ni. Kò sí nǹkan kan tó ń ṣe because of aráàlú, wọ́n ṣe because of their self, because of their own interest. Ọlọ́run aṣáánú wa máa tó ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Bàbá mi, bàbá wa lágbára Ọlọ́run ẹ̀ ní sọ̀rọ̀ tán. Àmín mà. Ọlọ́run pàlákà.
àmì kí o wá ní ọ̀nà àbáyọ pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe rí. bọ́mọ Yorùbá débẹ̀ bọ́mọ Ìgbò bí ó ṣe pé ọ̀nà àbáyọ tẹ́mi bílíf ni pé orílẹ̀-èdè bí kò ní kálukú lọ èdè wa lè yéra wa tàbá sì ní ká kí ni wọ́n Nàìjíríà yẹn ó ń fìyà jẹ wá ni torí gbogbo nǹkan tí Tinubu ń ṣe ń sìn àwọn míì náà ń rẹkẹ̀ sílẹ̀ pé ṣèbí ọdún 7 ló máa lò tó máa kó bẹ́ẹ̀ bójú ọmọ Ìgbò ló débẹ̀ nǹkan ẹ̀ lòun náà kọ́ntínú bójú ọmọ Haúsá ló débẹ̀ torí gbogbo nǹkan tá à ń sọ ló Yorùbá à ń sọ lé English gbogbo wọn náà ń rí lọ́nà náà pé bàbá ó ń gba ipò lọ́wọ́ ọmọ Haúsá ó ń gbọ́ ọmọ Yorùbá síbẹ̀ àwọn náà rẹkẹ Buhari náà ṣe ń rú ẹ̀rí táwọn ọmọ Ìgbò náà bá rápálá tán sọ́fà táwọn náà bá débi ìjọba yẹn ní táwọn náà ṣe lòun náà padà ṣe àwọn ọmọ ìyá ẹ̀ àwọn ilé díẹ̀ òun náà kó síbẹ̀ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́nà kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn Nàìjíríà yẹn is a lie àwọn ìjọba wa kàn débẹ̀ àwọn fi make money wọ́n fi make owó fún àwọn ọmọ wọn fún generation tí wọ́n ní tí wọ́n ti mọ̀ pé wọ́n Nàìjíríà yẹn kò help ọmọ Nàìjíríà. ẹ ṣe gan ni ẹ jẹ́ kí a fi àyè lẹ̀ fún àwọn tí yes ma wọ́n bá wà ó wà pẹ̀lú yín ma bàbá mi ẹ ní dààmú ọpọlọ yìí ò ní jọba àmì ma ẹ ṣe gan ni. yes ma. bàbá wa kan náà ti kọ kọ́mẹ́ǹtì kan wọ́n ní ohun kan tí Tinubu lè ṣe tí orúkọ rẹ̀ kò ní fi parẹ́ láéláé ni kí ó pín orílẹ̀-èdè yìí kó tó di 2027. bẹ́ẹ̀ ni o. ẹ ṣeun ọyá bàbá wa ẹgbẹ́ òun sókè lórí WhatsApp. ẹ ṣe gan ni ọ àǹtí Àṣàkẹ́. a kó ètò sá. Ọlọ́run yóò mú mi lọ́wọ́ o. àmì àṣẹ àtẹ̀yìn náà. gbogbo bẹ́ẹ̀ sí. Welcome to Alipo. AUX mode. Information up-to-date náà. ilẹ̀ máa ń tẹ̀lé sí wa gbogbo bọ́n ti ń pààyàn ní ilẹ̀ òkun ní Kwara State ní Kogi nǹkan kan. gbogbo ẹ̀ ni mo máa ń wò lórí pílátífọ́ọ̀mù àṣà Yorùbá tí ẹ gbé kalẹ̀ lórí WhatsApp tipẹ́ tí mo ti ń fọ́lù yín náà kó tó di pé ẹ lọ sí ìrìnàjò. èyí náà ni àmì tí mo sẹ́ndì mẹ́sẹ̀gì tẹ̀ kàtà ní ìsìn. lórí orí TikTok ẹ̀yà mi ò lórí TikTok ẹ ṣe gan ni yes sir báwo anointed ẹ̀yà ẹ ṣeun sir. Yes sir. ẹ ṣe gan ni ohun tí nìkan bàbá ni a máa rojọ́ bàbá tó sọ̀rọ̀ tán wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. ẹ̀yin ni àgbà Yorùbá ẹ̀yin mọ̀mọ́ wa bàbá wa náà lè máa ń sọ wípé ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n. fẹ́fẹ́ ló ń gbà lọ. atẹ́gùn ló máa ń gbé lọ. the best of the best tí bàbá yẹn lè ṣe ni pé kó make sure wípé kó ní kálukú lọ nírọ̀wọ́ nírọ̀sẹ̀ kó mọ̀ sí ìtàjẹ̀ sílẹ̀. káyọ̀ bẹ́ẹ̀ sí ká pín bó ti tọ́ àti bó ti yẹ. bí ẹ̀yà kọ̀ọ̀kan wá lọ pé àrò àti ọ̀dọ̀fin wọn kí wọ́n ṣe ìjọba ara wọn dáadáa. ọlọ́mọdé ọmú ìyá ẹ̀gbẹ́. ẹ̀yin Yorùbá náà lè máa ń pa òwe wípé oko kì í jẹ́ ti bàbá tọmọ kó mọ̀ làálàá. ní gbogbo ẹ̀ ká mọ ibi tá ń lọ kó ní kálukú wà. náà tí Yorùbá bá ṣe tiẹ̀ lọ́tọ̀ bí wọ́n bá bẹ́ẹ̀ ṣe dáadáa á ti mọ̀ wípé alábòsí ni Yorùbá. tí àwọn àríwá tí a pè ní Haúsá Fúlàní tí wọ́n bá ṣèjọba wọn dáadáa lẹ́yìn tá a bá pín á ti mọ̀ wípé ọwọ́ wọn ni wàhálà yìí wọn wà. bẹ́ẹ̀ náà ni táwọn ọmọ wa àwọn ará wa nílẹ̀ Ìgbò táwọn náà bá ti ṣe dáadáa á ti mọ̀ wípé ìṣòro àwọn náà ní. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé gan ni ẹgbẹ́ tó kí ilé fún ẹlòmíì lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀. ẹ ṣé púpọ̀ ó dàárọ̀. ẹ ṣé bàbá wa o Ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́ Ọlọ́run nípa làákàyè yín o àgbà yín á dalẹ̀ o ẹ ṣé gan ni sà. ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbọ́ gbogbo àlàyé tí bàbá wa látòrí títọ́ bàbá wa Ismaila ẹ ṣeun gan ni. ẹ wá rí i pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látàárọ̀ pẹ̀lú ilé táwọn náà sọ yìí náà àfẹ tó bá fẹ́ ṣe àbòsí mo sọ pé lórí ìkànnì yìí àwa ò ní bá wọn figbá kan bọ̀kan nínú ìròyìn tá a bá dẹ̀ gbé wá síbí ẹ fúnra yín mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ Google ẹ lè bá ìròyìn òfégè lórí ìkànnì wa níbí ẹ̀yin tẹ́ ẹ bá tí máa gbọ́ àwọn ìròyìn wa lórí wẹ́bsáìtì wa yẹn ní www.ashaketvnews.com
tẹ́ bá débẹ̀ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn ìròyìn àwọn nǹkan tá a mú wá ń ṣètò ẹ bá ń bẹ̀ ní èdè Yorùbá ni o kì í ṣe lédè Gẹ̀ẹ́sì so a nílò láti mú èdè wa lọ́kùnkúndùn ìròyìn lédè Yorùbá asaketvnews.com. àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ wọ̀nyí tẹ́ bá ti rí àwọn tí wọ́n wá ń sọ wípé ẹ wo ọmọ Yorùbá ní ẹ̀jẹ̀rọ ọmọ Fúlàní kan kó jókòó nígbà Buhari kó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ọ̀rọ̀ àbòsí lèmi kà sí ọ̀rọ̀ àbòsí ni torí eléyìí kì í ṣe pé ká máa fi ẹlẹ́yàmẹ̀yà máa fi ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ sí ará ìlú so ẹ̀yin náà ẹ fira yín sí ipò àwọn bàbá tó ṣe fọ́nrán yìí wípé láti ọdún 4 rèé tí àwọn ti ń dá owó wọ́n ń ṣe orí afárá yẹn wọ́n ti ṣe pàtì síbì kan báyìí so ṣé ará ìlú ló yẹ kó máa dá owó tí wọ́n á fi ṣe orí afárá tí wọ́n máa gbà kọjá ní ìlú tó ní sínétọ̀ tó ní rẹ́ẹ̀pù tí wọ́n ní kojúkọ tí alága ìjọba ìbílẹ̀ ń ṣe chairman local government kánsẹ́lọ̀ gan iṣẹ́ kánsẹ́lọ̀ láti ṣe ọ̀nà la gọ́tà ṣe ọ̀nà oko ṣe gbogbo ọ̀nà tó wọ àdúgbò iṣẹ́ kánsẹ́lọ̀ gan ni kánsẹ́lọ̀ ò rí ṣe chairman ò rí ṣe sínétọ̀ ò rí ṣe rẹ́ẹ̀pù ò rí ṣe gọ́vnà ìpínlẹ̀ wọn ò rí ṣe ó wá di orí àwọn landlord association ẹ̀dẹ̀ wọ́n á sọ wípé ká máa pàtẹ́wọ́ fún wọn jẹ́ ká ní sùúrù nǹkan tó bá ti bàjẹ́ fógún ọdún kò ṣe túnṣe lọ́jọ́ kan ṣe ogún ọdún ó bàjẹ́ ọjọ́ kọ̀ọ̀kan fi túnṣe so ọdún mélòó náà ẹ fi wá túnṣe Dàpọ̀ Abíọ́dún sọ ń gbà yẹn ó ní 8 years ó ní kò tó ń tún ọ̀nà ìpínlẹ̀ Ògùn ṣe ẹ̀dẹ̀ tọ́ka sí pé ẹyọ kan tó tẹ̀ ṣe tó kẹsẹ̀ járí leléyìí ká sọ pé ọ̀nà bíi 100 wà nínú ìlú ṣó ṣe 30 nínú ẹ̀ tó bá tẹ̀ ṣe 30 á sọ pé ó ṣe ó ti ṣe 30 nínú ọdún 4 òkè ọdún 7 tó ń bá lọ yìí á ṣe 30 sí á kù mélòó á kù 40 kalẹ̀ kò ṣe ẹyọ kan báyìí kò ṣe wọ́n gbé para wọ́n lọ ṣe airport àwọn kan náà dẹ̀ ń pàtẹ́wọ́ fún wọn airport yẹn ò rí wípé látàrí insecurity tó wà nínú ìlú òun ló jẹ́ kí wọ́n ṣe airport tó bá fẹ́ lọ láti Abẹ́òkúta àbò fẹ́ kó Ògùn state lọ sí Lagos state lọ sí Àbújá kó nílò pé ó ń dé Ìkẹjà mọ́ kó tó fò ara wọn ni wọ́n ń ṣe ìjọba fún wọn ò ṣe fún mẹ̀kúnnù bí gómìnà a ṣe fi ọ̀nà tí àwọn èèyàn ń gbà lójoojúmọ́ lọ síbi iṣẹ́ wọn fi sílẹ̀ wà ní airport ló kù tẹ́ ẹ̀ ń ṣé mẹ̀kúnnù ló fẹ́ lọ fò lórí airport yẹn no ṣé mẹ̀kúnnù ni àwọn elite àwọn tí wọ́n jọ jẹ́ ọ̀tọ̀kùrú ìlú lọ́balọ́ba níjòyè àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí nìyẹn ṣùgbọ́n tó bá fẹ́ dìbò wọ́n ń bọ̀ wá bá mẹ̀kúnnù yẹn ni wọ́n ń kó bàtà sọ́wọ́ báyìí ẹlòmíì gan ò wọ bàtà tí wọ́n bá wọn ṣe rálì kiri mẹ̀kúnnù nìyà dẹ̀ ń jẹ Yorùbá jẹ́ ká jí lójú oorun wa bàbá mi kan wọ́n sẹ́ndì fọ́nrán kan sí mi wọ́n ní lára àwọn iṣẹ́ tí ààrẹ Tinubu ń ṣe lélẹ̀ ọ̀nà wọn ní ọ̀nà Ilé-Ifẹ̀ sí Iléṣà ọ̀nà Ilé-Ifẹ̀ sí Iléṣà ọ̀nà Ìkòròdú ibi táwọn èèyàn ń gbà ń lọ bí iṣẹ́ àárín àdúgbò lélẹ̀ ibẹ̀ ló yẹ kó ti mú iṣẹ́ wọn ìjọba tó bá fẹ́ máa tò ìlú tó bá fẹ́ ṣe ìlú ẹ bẹ̀rẹ̀ láti àdúgbò táwọn èèyàn ń gbé à ń wora wa báyìí à ń ṣe gọ́tà à ń la omi ìyẹn gan kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ ṣùgbọ́n èèyàn máa jáde kúrò nínú ilé kó tó lọ bọ́ sí express wọ́n á jáde kúrò nínú ilé kó tó lọ bọ́ sí coastal road mi ì tẹ̀ mọ́ nílẹ̀ Ìgbò mi ì débì kankan rí nílẹ̀ Ìgbò láyé mi ìwọ ìbájọ́ ní ìṣàbájẹ́ àbá o àní ibi tẹ́yàn ń gbé ẹ̀túnṣe àwọn tó wà níbẹ̀ náà kọ́ túbẹ̀ ṣe kẹ́ ẹ tó wá máa sọ pé ẹ̀ ń ronú sí ọ̀nà tó lọ láti Ajáòkúta ó lọ sí Onitsha láti Onitsha wá gbàbẹ̀ lọ Calabar àwọn tẹ́ ẹ jẹ́ adarí lórí nínú ìlú gangan tí tó jẹ́ pé ní constituency yín agbègbè yín ìjẹ́ ẹ ti tún ìyẹn ṣe ná ìbẹ́yẹn máa ń gbálé kó tó gbàtà ni túnú léṣe ẹni ẹ̀ ńlá coastal ẹ̀ ńlá kìnìún irọ́ náà ń pa gbogbo ẹ̀ náà bá ojú ẹ̀ kan bá wọ̀ ó máa wọ́ gbogbo ẹ̀ lọ ni ṣe bí ọ̀nà tí Dàpọ̀ Abíọ́dún ṣe sí ọ̀nà airport ojú ẹ̀ kan ló rọ̀ wọ bẹ̀ bá ti gbogbo ẹ̀ ó di omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ọ̀kadà báyìí wọ́n ń wọnú omi lórí títì ọ̀dà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń lò láti fi campaign wọn ò ṣe ń torí mẹ̀kúnnù ọ̀nà náà jẹ́ ká wò ó